Well, my name is Alami Koiki, and this is Koiki Media bringing the world closer to your doorsteps. Many Nigerians need to understand that the only indigenous people owns the land. We understand that Britain created what is known as Nigeria in 1914 Amalgamation. But the question is, how can we have many indigenous people in one country and we expect the country to function like a normal civilized country? This is the reason why the Yorubas are doing everything possibly best to exit the contraction and the fraudulent amalgamation so that we can return back to who we are as indigenous people with our true identity to be able to represent ourselves across the globe. Mo kí gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi. Orúkọ mi náà ni Ọláyọmí Koiki tí gbogbo yín mọ̀ sí Koiki Media. Mo tún fàsìkò yìí sọ fún gbogbo wa pé ṣé àwa gbogbo ẹ̀yà táwa nù Nàìjíríà ṣé a lè máa gbé papọ̀ kí àlàáfíà wà? Ṣé a lè máa gbé papọ̀ kí àṣírí orúkọ wa kó jáde? Ọmọ Yorùbá ni mí, èmi ò kì í ṣọmọ Ìgbò, bẹ́ẹ̀ mo kì í ṣọmọ Haúsá, kódà mo lè bá Fulani gbé. Ìdí tí mo ṣe ń sọ pé ilẹ̀ Yorùbá, òmìnira ilẹ̀ Oòduà, òun lèmi fẹ́ o gẹ́gẹ́ bí ọmọkọ ilẹ̀ Oòduà. Yorùbá country, òmìnira odindi ilẹ̀ Yorùbá là ń fẹ́. Nàìjíríà ò lè ṣiṣẹ́, kò sí irọ́ tẹ̀yìn olóṣèlú rere pa fáwọn èèyàn wa mọ́. Ẹ̀ ń tàn wọ́n ni. Bí a bá lọ sí Spain, a bá lọ sí Germany, a bá lọ sí France, a bá lọ sí Turkey, Russia, China, India, Pakistan, èdè kan ni gbogbo wọn jọ ń bára wọn sọ tó jẹ́ èdè ìlú tiwọn. Kí ló dé táwa wá ń sọ òyìnbó? Òyìnbó kì í ṣe èdè ilé baba wa o. Èdè Yorùbá ló jẹ́ ká máa sọ ní gbogbo ìpínlẹ̀ wa, ní gbogbo tá à ń ṣe. Ìyẹn ló máa represent wa. Koiki Media bringing the world closer to your doorstep.